sọ̀rọ̀. Yorùbá nation has been divided into two. Àwọn kan nígbàgbọ́ nínú Dúpẹ́ Onídọ̀tí ipò òun ni leader wọn. Wọ́n kóra wọn sòdí. Àwọn Ìjìnlẹ̀ Marcus, àwọn Black Sheep, àwọn ránran míì náà wọ́n join mọ́ wọn. Wọ́n á jókòó, wọ́n á máa ṣèjọba tiwọn lórí ayélujára tá a mọ̀ sí YouTube. Ibẹ̀ náà ti jókòó tí wọ́n ti ń ṣe ìjọba wọn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé. Wọ́n pé bíríkótó, wọ́n pé bìrìkòtò. Wọ́n níbo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ìjọba Adélé. Wọ́n láfi ká bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí sọ́mọ́ǹtì ti gbé dunlẹ̀. Fún ẹnikẹ́ni tó bá dẹ̀ mọ̀ nípa political history ilẹ̀ Ìbàdàn, yóò mọ̀ wípé ilẹ̀ Ìbàdàn ní political headquarter of the whole South-West. Gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá pátápátá, ilẹ̀ Ìbàdàn ní headquarter gbogbo olóṣèlú. Western region, ilẹ̀ Ìbàdàn ní headquarter. A dẹ̀ nígbàgbọ́ wípé nígbà bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ó ti ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá ni. Ìgbà tí Dúpẹ́ Onídọ̀tí tó pe Fálékè, tó pe Ṣọ̀dàrà lólè, tó lólóyè Sunday Igboho ọ̀mọ́ṣe, tó ní bàbá wa Professor Banji Akíntóyè tó ní wọn ọ̀mọ́ṣe, ó pè wọ́n bàbá go slow, ó pe olóyè Sunday Igboho ní overrated, oríṣiríṣi ó kọ ní ń wáyé nígbà náà lọ. Wọ́n sara wọn jọ. Wọ́n ní ìjọba Adélé. Tẹ́ ẹ̀ bá gbàgbé, we have 2 set of people ní correctional center Agodi Ìbàdàn. Àkọ́kọ́, àwọn tó lọ rèé ajáde Federal Radio Corporation amúlùúdùn ní Mọ́níyà Ìbàdàn. We have them in prison. Àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó digbá tó dẹrù, wọ́n kó bọn, wọ́n kàdá, wọ́n kàké, wọ́n kó ọkọ̀, ó di ilé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó di ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì wọ̀yá àjà pẹ̀lú àwọn ọlọ́pàá, àwọn tí ń bẹ ní ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Adẹ́ni tó gbẹ̀mí mì, a dẹ̀ rí àwọn tí ọwọ́ ìjọba tẹ̀. They were taken into prison. Wọ́n já wọn ságodi. Bẹ́ẹ̀ má gbàgbé, mo sọ fún yín gbà yẹn. Àwọn èèyàn wọ̀nyí ò ní agbẹjọ́rò. Wọ́n àti ẹlẹ́gbọ́n fẹ́ jáde láti ṣe kéde, láti sọ pé òun volunteer ara àwọn láti gbẹjọ́rò fún wọn. Torí wípé wọ́n ti kà wọ́n gẹ́gẹ́ bí terrorist. Èyí tí wọ́n náà ṣe, wọ́n náà pè ní ìdìtẹ̀gbàjọba felony. Ìní wọ́n fi kàn wọ́n. Ẹni pé mo sọ wípé Yorùbá nation wá pín sí igun méjì. Igun kan wá ní ti bàbá wa Professor Banji Akíntóyè tó jẹ́ leader. Tí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tó wà ńbẹ̀ as leader. Àwọn yẹn ni wọ́n ń tò ètò pẹ̀lú ọgbọ́nú, pẹ̀lú òye, pẹ̀lú ìlànà ìwé, ìlànà ọ̀mọ̀wé wípé bá a bá fẹ́ gba orílẹ̀-èdè, kì í ṣe dandan ní ká ta ẹ̀jẹ̀ sílẹ̀, kì í ṣe dandan ní ká lo ìlànà tí wọ́n wá kéde wa gẹ́gẹ́ bí agbésùmọ̀mí. Gbogbo ìgbà yẹn tí Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho Òòṣà tí wọ́n condemn activities Dúpẹ́ Onídọ̀tí, ara wọn ọmọ àlè kanlẹ̀ káàárọ̀ oòjíire tí ẹjọ́ ọmọ Yorùbá yálà ní pàápàá jùlọ ní òkè òkun ní diaspora, wọ́n condemn olóyè Sunday Igboho pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè pé èéṣe tí wọ́n kọ̀ láti kó Dúpẹ́ Onídọ̀tí lọ́wọ́ láti fi ipá gba ìjọba. Professor Banji Akíntóyè dẹ̀ ṣàlàyé, kì í ṣe pé Mandala kò sẹ́ni Mandala òwú. Gbogbo wa la mọ̀ wípé à ń pariwo, à ń ké tantan wípé a nílò òmìnira tiwa, àmọ́ a fẹ́ gba òmìnira ní ọ̀nà tí Dúpẹ́ Onídọ̀tí gbé tiẹ̀ gbà yẹn. Dúpẹ́ Onídọ̀tí came into Yorùbá nation as a pastor, ẹ jẹ́ n pè bẹ́ẹ̀, and he ended up to be a fraudster. Pastor in the sense pé gbogbo nǹkan báyìí yóò máa lọ́lọ́run lọ́rùn, Ọlọ́run ló ní kò mọ̀ ó ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ló ní gbá, Ọlọ́run ló láwo. And at the end of the day, ó fi orúkọ Yorùbá nation, ó fi yáwó lọ́wọ́ ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá wípé àwọn fẹ́ gbé interim government sílẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ gbàgbé. Mo rò pé bí àwọn àsìkò báyìí náà ni ìlọ́ṣẹlẹ̀ tí wọ́n kọ́kọ́ àìjáàkì amúlùúdùn àwọn Dúpẹ́ Onídọ̀tí ni. Ẹlẹ́ẹ̀kejì, I think it was October, no sorry, yes October, ìní wọ́n lọ rèé àìjáàkì secretariat kí wọ́n tó ṣínà ogun fún wọn. Ẹ wá dá lóhùn, Dúpẹ́ Onídọ̀tí ìgbà tí wọ́n lọ sí prison nígbà yẹn, mo pe àǹtí mi Lady K, mo update wọn pé ìyà ń jẹ àwọn èèyàn wọ̀nyí nínú àhámọ́ o. Ọ̀tọ̀ làwọn àdéhùn tán ṣe fún wa. Nínú ibẹ̀ láti rí bàbá àtọmọ. Bàbá fẹ́ lọ rèé gba fọ́ọ̀mù Navy
fọ́mọ rẹ̀ ó wá rẹ́ni tó kà bá sí wọn wípé ẹjọ́ yìí Democratic Republic of Yorùbá Army tí Dúpẹ́ Onídọ̀tí tó parọ́ fún wọn kó ń dálẹ̀ ẹjọ́ yìí rẹ̀ àwọn ti fẹ́ gborílẹ̀-èdè táwọn bá ti gbà kọ́dà ọ̀gá lọ́ọ́ jẹ́ ń bẹ̀ àti bàbá àtọmọ wọn darapọ̀ a sì rẹ́ni tán sọ fún wípé ẹlòmíì wọ́n ti fún ní employment nínú iléeṣẹ́ kí a tó convince ẹ̀ wípé wọ́n ń tàn yín ní igbá kan àwo kan wọ́n sì darapọ̀. I think we have about 30 something of them nígbà náà tí wọ́n mú. I was in prison. I dialogue with some of them. I interacted with them. Ìpè èsè ibẹ̀ and Sugar Boy can bear me witness. Yes, Sugar Boy can bear me witness because we were there together. Ìgbà yẹn ní sometime last year ní bíi ọjà bíi ẹni pé bíi December làwọn kan nù wọn nígbà tá a lọ sí prison lẹ́ńbẹ̀ wà pé ká dákun kábà bọ́lóyè Sunday Adisa máa dé ẹ máa sọ̀rọ̀ wípé àwọn Dúpẹ́ Onídọ̀tí ti gbàgbé àwọn síbí wọn à ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn ní mọ̀lẹ́bí tó ti ń pòǹgbẹ àwọn tí wọ́n fẹ́ fi ojú ka àwọn àgbàbọ̀ wọn ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ nínú wa alẹ́ni tó ti gbẹ́ mímì tá a dẹ̀ sọ fáyé ńgbà yẹn pé Dúpẹ́ Onídọ̀tí ó ṣe ní wípé ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá lè máa ṣètùtù yìí gbogbo ọmọ tó bí ìkẹ́kẹ́ ò ní dúró sí ọ́ mo sọ nígbà náà mo ké gbàjarì fáyé mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó attack mi wọ́n sọ̀rọ̀ kò gbákùn gbé sí mi gíní kan ṣẹ̀bẹ́ yìí náà lọ sọ̀pọ́tì Tinubu ṣẹ̀bẹ́ ṣe gbá kan ṣẹ̀bẹ́ ṣàwó kan mo wá dáhùn mo ní àgbàlagbà tí ń sáré nú ẹ̀gún bí ọ̀bá lé nǹkan lé èèyàn tó sì dúró sínú AC tí ń làágùn kíkakíka nínú AC 2 horsepower nínú a very small room tó wá ń làágùn bí nǹkan ọ̀bá ṣe nú ara àjẹ́ wípé nǹkan kan ṣe bí n tó ṣàwágbà yẹn káà fi jọ̀ọ́ fẹ́ ni a jọ̀ọ́ fún tó bá ṣerú wọn ni wọ́n lè má rí wọn mọ́ and here I am today táwa lẹ́ni ẹ̀tàn nínú wa pẹ̀lú wọn àsọ̀gbà yẹn around February this year they were taken to court again gbogbo wọn ibẹ̀ ni wọ́n ti kéde nílé ẹjọ́ pé aráàlú tó ti kú nínú wọn Dúpẹ́ Onídọ̀tí pẹ̀lú àwọn black sheep black goat Ìjìnlẹ̀ Marcus pẹ̀lú gbogbo àwọn ẹ̀mẹ̀wá wọn then Queen B was with them kọ̀sẹ́ tó sọ̀rọ̀ olórí burúkú Ìjìnlẹ̀ yẹn yóò máa ṣe fídíò ńgbà yẹn yóò máa sọ lórí ayélujára pé kíni àwọn ọmọdé ń bẹ ní hòtẹ́ẹ̀ tí ń gbádùn tó ń ṣe gbá kan tó ń ṣàwó kan ìgbà tí wọ́n kọ́kọ́ mú àwọn ọmọ yìí tí wọ́n arrest wọn they were giving them a certain amount of money every week pé kó fi máa jẹun tí n bá parọ́ èyí olórí burúkú nù yín tí bá ń gbọ́ mi kọ́ mọ́ ẹ já mi I know the amount of money you were giving them torí ìkan mo wà ní prison lọ́jọ́ kan ní ìkan nú àwọn owó yẹn dé bá mi ń bẹ̀ mo wá pè kan nù wọn kódà èyí tí mo pè ó tó fi ìgbéraga sí ó tó sapá bá mi wá kò sí bó ṣe lè sọ̀rọ̀ struggle lè yọ ó tí wá tì tẹ́lẹ̀ wá lólóyè Sunday Igboho ṣàwòmọ́ ṣe mọ́ lọ́ọ̀rẹ́ mú ìtàn tí bàbá ńlá kú bàbá rẹ̀ kọ́ wá go and bring the pictures of Dúpẹ́ Onítìrí níbi títí ń jà fún ìran Yorùbá ní year 2020 mo jẹ̀jẹ́ kó yí àwọn èèyàn kan mo ní Dúpẹ́ Onítìrí ó wà nú àwọn tó ti Abíọ́lá pa so many people will believe Abiola was fighting for the Yorubas no or fighting for the liberation of Nigerians no Abiola náà ní selfish interest látàrí irú àmọ̀ràn orí burúkú tábíọ́lá ń dà lọ́wọ́ ọrú àwọn Dúpẹ́ Onídọ̀tí ọmọ àlè mo bèrè lọ́wọ́ wọn ní prison lọ́jọ́ yẹn mo lẹ́yìn ọmọ yìí nínú gbogbo yín àtẹ̀ntọ́ tábà àárẹ̀ ìtẹ́sẹ̀ rẹ̀ ń jẹrà tí ń wọ́ nínú prison yes tẹ́sẹ̀ jẹrà nígbà tí bá jẹ́ náà tó ti mú mo ní Dúpẹ́ Onídọ̀tí bímọ ọmọ Dúpẹ́ Onídọ̀tí mélòó ọmọ rẹ̀ mélòó ńlọ́jáde láti lọ rèé dígun gba ilé ìjọba àwọn àgbàbọ̀ wọn lọ́mọ làárẹ́sẹ̀ dé tòrútòrú ní Dúpẹ́ Onídọ̀tí fi ṣe but I'm so happy pẹ̀lú bó ṣe wá padà ṣẹlẹ̀ today is Monday bó ṣe ṣẹlẹ̀ lánàá yìí tí
voice record tó bẹ̀rẹ̀ sí ní jáde láti inú prison mo rò pé àwọn ọmọ yẹn ó ti sú wọn bàbá àgbàlagbà fi ń bẹ́ ń bẹ̀ wọn ò mọ tó kàn mọ́ ó ti sú wọn ń ṣe wọ́n bíi kí wọ́n para wọn ló jẹ́ wọ́n voice out wọ́n yá fóònù ẹ jẹ́ ìgbà bí wọ́n yá fóònù. Now I want you to listen to it so that kò ní jẹ́ wípé bóyá kàn ń wí àwáwí asán ní ẹ̀ bá wá gbọ́ sán wà á ṣàlàyé ọ̀pọ̀ nǹkan tẹ́yìn ọmọ Yorùbá gan ọmọ torí ẹni tí ń jà fómìnira Yorùbá gangan ilẹ̀ ń pè lọ́tàá ẹni tí ń jà fómìnira Yorùbá ọ̀pọ̀ yín mú lọ́tàá ẹni tí ń fi ọlá tí ń fowó yín tí fi ń kó nǹkan jọ tí fi ń kó dúkìá jọ ilẹ̀ ń pè lẹ́ni ire nígbà onítìrí tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ni wọ́n wó ilé ní Ìbàdàn bí ilé bíi mẹ́rin wọ́n wọlé lákàntà general wọ́n wọlé ní Fatusi wọ́n wá wọn lé káàkiri ọ̀ya ẹjẹ́ àjọgbọ́n. mo sí gbogbo ọmọ Yorùbá onílé lóko lẹ́yìn òsì akóṣẹ́ ìlú akóṣẹ́ ìran wa ọlọ́wọ́ bá wa ṣe o yóò rọ̀ ọ́ orúkọ tèmi Alábí Ògúndèjì mo wà lára àwọn tó wà ní Agodi ní Ọ̀yọ́ state ní Nàìjíríà ẹ dákun gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o ìyà ń jẹ wá púpọ̀ jù ní Agodi ẹ bá wa sọ fún gbogbo àwọn tọ́rọ̀ kàn pàápàá jùlọ màmá mú wa pé àwa fẹ́ lọ sí ilé abẹ́gba òmìnira wa àwọn ẹbí wa àwọn èèyàn wa wọ́n ti ń ṣe àbẹ̀rẹ̀ wa àwa náà ń ṣe àbẹ̀rẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti kú nílé táwa ti wà ní Agodi ń bí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti bàjẹ́ táwa ti wà ní Agodi ń bí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti òmùdí òdáwà bẹ́ẹ̀ mọ́ gbogbo ń tọ́ sọ fún wa ibà máa rí òun kọ́ là ń rí tàbí àti Agodi ń bí o gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o ebi ń pa wá ìyà ń jẹ wá ní ọgbà Agodi tá a wà ẹ gbà wá ẹ bá wa bá màmá Modúpẹ́ Ọlá Oníṣèyí Abíọ́lá àti gbogbo àwọn tọ́rọ̀ kàn sọ̀rọ̀ wọn wá bí wọn àti bẹ́ẹ̀ jáde gbogbo wa là ń sọ̀rọ̀ báyìí lẹ́yìn tí ẹ bá tó lè bá tó dáfẹ́ ẹlòmíì ò gbà ẹ̀ tó gbọ́ àrùn àìsàn oríṣiríṣi là ń kojú níbi oúnjẹ òkòkò ìtọ̀tọ̀ òbátàrọ̀ dàrọ̀ òbátàlẹ̀ ọ̀fun wa lówó ọ̀fun wa lóúnjẹ àwọn alágbèdé ń bí wọn ò béèrè pé kí là ń ṣe wọn ò béèrè pé kí là ń jẹ wọn ò béèrè ní pé kí làwọn ẹbí wa ìyàwó ọmọ òbí wọn ò béèrè wọn pé kí wọn ń ṣe àti wà lágbèdé ń bí tábà kúrò lágbèdé à lè mójútó lé wa à lè mójútó iṣẹ́ wa à lè mójútó ẹbí wa òmìnira wa làwọn afẹ́ àwọn fẹ́ kúrò ní Agodi o ẹ gbà wá o gbogbo ọmọ Yorùbá ẹ dákun ẹ ṣeun ẹ bá ti gbọ́ ẹlòmíì òtún gbọ́ ẹ dúpọ̀ ẹlòmíì nọba ìṣọ́. Hello. Èmi ni Peter Adéyẹmọ ǹjẹ́ mo jẹ́ kan nínú ọmọ Yorùbá ihun tí wọ́n sì sọ fún wa ká tẹ̀lé ni pé ká yọjú tó gbogbo wọn yọjú láti bí ọdún kan mo ti lé lọ́mọ 8 years. Bàbá 8 years. Gbogbo ìdílé mi ti pè kí n gbọ́dọ̀ kọ́ bàjẹ́. Àwọn ọmọ mi tó wà lọ́dọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ní problem. Ìdílé mi gan ti ní problem. Àti jẹ àti mu àti ná àti lò gbogbo ẹ ti dojúrú pátápátá. Agodi tí wọ́n ti àbọ̀ wá sí kò sóògùn kò sóúnjẹ àlàáfíà ń lù wá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbà wá. Ẹ̀yin lẹ̀ ní káàṣó ẹ̀yin bọ̀ lẹ́yìn wa. Ibi ọ̀rọ̀ dẹ́ àríyìn mọ́ o ẹ gbà wá o. Ẹ má ìjọba wá padà já sábàámọ̀. Èmi ni Peter Adéyẹmọ. Fátúndé. Àkọ́kọ́ náà mo kọ́kọ́ fún gbogbo àwọn Yorùbá pátápátá. Oṣù tí kí ní ká máa mọ́ àwọn dúpẹ́ lọ́wọ́ nítorí pé wọ́n kúrò fọmọ nìyẹn tó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn wọn fẹ́ náírà ti bá wọn. Wọ́n ní àwọn ni ọmọ ìyá àwọn abẹ́ amábọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àpọ̀mọ́ máwẹ̀yìn àti Agodi àrímọ̀gbé wọn ọ̀sá àríwọn lẹ́yìn ìgbà wọn tó gbangba. Mo sì máa kókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kó ìjọ ìdílé lọ́wọ́ tí wọ́n fi ọgbọ́n kọ́ ìtẹ̀wá dé irú àjẹsáwá yìí tí wọ́n sì jọ sọ́ọ̀tì. Kí ló dé tí màmá òfin fi ọjọ́ kẹ́mí èrè pé àwọn ọmọ tó wà ní ìlú lọ́dún ọlọ́pàá ọ̀rẹ́ jáde kí ló tẹ̀lé tí ọ̀run láwà ní òbí lè rí ìyàrá ìwà pé ẹ lọ́ bá ṣe máa ń dìtì kíní ìṣẹ̀lẹ̀ láwọn ọmọ ìgbàlẹ̀ àti báwa. Kò sí lè ní ẹ̀ẹ́kejì tábà kọ̀ǹpléǹ wé dókè tábà wà sọ pàfẹ́ sí nǹkan ẹni wọn bá ti yọ ọgbọ́n lẹ́yìn báyìí òun gẹ́gẹ́ gbogbo ayé máa ń gbọ́ wọn máa ń sọ. Orúkọ tèmi ni Wàsíù bá tún wọn fọkà sùn Abíọ́dún Wàsíù bí èmi o àti ìdílé o àti bàbá wa àti ìyá ẹnìkan kan ti ẹ̀sìn fóun tẹ́nì kankan mọ̀ ilé ti dàrú ìyàwó ti sá lọ kò sí kankan mọ́ ààrẹ nìkankan àti ẹ̀rẹ́ nìkankan béèrè wa ààrẹ nìkankan sọ pé ń bolẹ̀ wà àti bolẹ̀ lọ àyàfi ká máa pariwo
pariwo pé kìnìkan ẹ̀ ló gbọ́yìn bàgì kìnìkan ọ̀gbọ́yìn bàgì ẹ̀ wò ó ti súrò èmi gẹ́gẹ́ bí ẹnìkan wàá tún bí wà tó Abíọ́dún èmi ní sọ̀rọ̀ ẹ sọ fún màmá pé ó ti súrò èmi mo ti fẹ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátápátá pé ẹjọ́ àwọn ọmọ tẹ̀yìn náà ní aláṣẹ́wọ̀n pé a ṣe méjì láti jáde pé kí wọ́n jọ tó yọ lọ ṣé ẹ̀mí ìjọba bá pè fún yọ̀ọ̀ta bẹ̀rẹ̀ fẹ́lẹ́ táàbá náà fi táà lọ́mọ́ ti bá sálẹ̀ padà kí wọ́n jọ tó yọ lọ́hùn kí wọ́n wá àtúnṣe tí bá ti jáde ní kíákíá o mo ti kí àwọn tí wọ́n gbé tẹ̀ security lé lọ́wọ́ tí wọ́n ti wá bó ti wù wọ́n torí pé kí èyí tó tún bẹ̀ ni wọ́n sọ wọn ọ̀sọ́ yìí tó gbòòrò bẹ̀ wọ́n gbogbo ohun tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ làwọn náà ń gbọ́ wọn ṣe o wọ́n kò fọ́ mọ́ni ẹ̀ṣẹ̀ o tọ́ba ẹgbẹ́ dáadáa la ṣe fún wọn ilẹ̀ Yorùbá dà tọ́ba ẹgbẹ́ wọn ṣe ṣàlàyé fún wọn láti bá ilẹ̀ Yorùbá dà o orúkọ tèmi ní ẹ̀ka tí orúkọ tèmi ní Fásùnbí Wàsíù Abíọ́dún. mo kí gbogbo ọmọ Yorùbá rí sílẹ̀ tó mo ti dúpẹ́ ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àti àpèjì Yorùbá àti àwọn tí wọ́n kàn tẹnu jẹ́ ọmọ Yorùbá. mo fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá rí sílẹ̀ tó kú pípé kí wọ́n jọ kí wọ́n gbà wá fún tiwa sílẹ̀ níbi tí a wà nítorí pé àwọn tí a tẹ̀lé wọ́n ti dà wá gbogbo ọ̀nà ni wọ́n ti gbà tí wọ́n ti dà wá ọ̀rọ̀ tí kò bá ní í ṣe pẹ̀lú ìtúsílẹ̀ wa ni wọ́n sọ débi wípé wọ́n tún wá ọ̀nà àti dáàrin wa wí níbi tí a wà yìí láti máa wá àwọn kan tí wọ́n máa ìgbé ìtọ́jú tí àwọn kan bá ń ṣe. ṣé ọmọ wọn ló lè wà níbi tá a wà yìí àbí bàbá wọn àbíyàwó wọn àbọ̀kọ wọn tí wọ́n máa jòkó tí wọ́n máa sọ tó wù wọ́n lẹ́nu. síbẹ̀ Yorùbá ló ti sọ pé ojú tí wọ́n bá ní kalẹ̀ kì í tààrọ̀ ṣe fún èyí àdìpẹ́ kò lè bá wa kalẹ̀ ojú tí àárọ̀ ṣe fún. nígbà bá ti fi rọ́ bẹ̀rẹ̀ rẹ̀ irọ́ náà láti parí rẹ̀ kò sóòótọ́ nínú ìrìn àjò rárá kò sí òótọ́ kan tí a lè mú pé òótọ́ lélẹ̀ nínú ìrìn àjò. mo fẹ́ gbogbo ọmọ Yorùbá ní ìdílé gbogbo kí wọ́n jí kí lọ́rọ̀ wa kí wọ́n bí a ṣe máa bọ́ kúrò nínú ìrìn àjò nínú ibi tí àwa inú àwọn ọmọ àwa jì ní ọ̀gá gbòdì kí a ṣe máa bọ́ kúrò síbẹ̀. kò sí fábílì ẹ̀yọ̀ kan nínú wa tí ó sọ wípé òun fara mọ́ ibi tí a wà. fábílì wo ni wọ́n rí tí wọ́n fún lówó àbí tí wọ́n tọ́jú ọmọ rẹ̀ àbí tí wọ́n fọmọ rẹ̀ lówó oṣù. àwọn tí wọ́n promise pé ṣé wọ́n ṣe ni tó bá tẹ̀ wá fún fábílì wa ní owó àti wọ́n fún àwọn ọmọ wa pé wọ́n tọ́jú àwọn ọmọ wa ǹjẹ́ ṣé òmìnira wa kò ṣe kókó ṣé wọ́n lè fún àwọn fábílì wa ní tí àwa fẹ́ fún wọn. wọ́n rọ gbogbo nǹkan wọ̀nyí wọ́n fi jíbá wọ́n fi kí wọ́n jẹ tó ń dùn mọ́ wọn lẹ́nu wọ́n fi ń ṣàkóbá fún àwọn àjọ. bọ̀kọ́ mọ́ gbàgbé wípé ilẹ̀ kan náà ni gbogbo wa ń tẹ̀ o èyí tí ó borí kúlùkù wa bàbá ṣe òyìn àti bá ṣe ṣe. ẹjọ́ mú gbígbọ́ tó tẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ẹjọ́ ẹjí kí n ti ọ̀rọ̀ wa ẹjọ́ torí Ọlọ́run kò sí kankan nínú fámìlì òun tó sọ lẹ́ẹ̀kan sí tó sọ wípé inú ń dùn tí àwọn ọmọ ṣe wà tù. gbogbo èyí tí wọ́n promise pé wọ́n lọ sí àwọn fún wọn ní kọ́ńtì lẹ́sàn-án tí wọ́n lọ àwọn fún wọn ní mọ́tò 5 tí wọ́n mọ̀ gùn àwọn fún wọn ní 5 million ìgbà kan tiẹ̀ tó sọ wípé mọ́tò ti wà lórí omi ẹni kálukú tí ti irú tó bá fẹ́ nígbà tí ó rí tí wọn ò sì kú tí ìṣe pé àwa kò ìjà owó mú lẹ́nu àwa náà ṣe dáadáa wọ́n ṣe pé gbogbo wọn tó wà lọ́ọ̀ yẹn ṣe pé gbogbo wọn nìkan ló ṣe dáadáa káwọn náà máa bọ̀ wálé kí wọ́n ti wá rí pílẹ̀sì ara wọn bíbá kí wọ́n wá bá wa tó nínú ẹ̀wọ̀n káwa jáde sí. àbí tí wọ́n mú bàbá àti ìyá wọn àtẹ̀gbọ́n àtàkùrọ̀ wọn kí wọ́n mú bíbá ìwà káwa wá jáde síta kí wọ́n promise wọn ní tọ́jẹ́ fún wọn. ṣé wọ́n ti gbàgbé pé ọ̀rọ̀ Yorùbá ló sọ pé ẹni tó bá jagun nǹkan ní jẹ́rìí ogun àwọn tí ò mọ̀ nípa rẹ̀ ní jẹ́ tí wọ́n fẹ́ fi wá ṣètò ìdájọ́ ayé wọn. ẹjọ́ mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ọmọ Yorùbá àtàtà ẹjọ́ nítorí Ọlọ́run mo fi alálẹ̀ mo fi bẹ̀yìn mo fi ohun gbogbo tí ilẹ̀ Yorùbá kọ́kọ́ tẹ̀só lọ́dún pé nílẹ̀ Yorùbá mo fi bẹ̀ gbogbo yìí o mo fi Elédùmarè ní kó dáhùn gbogbo mo fi bẹ̀ gbogbo ọmọ Yorùbá kí wọ́n jí gidi kan yọ wá kúrò nínú ọ̀sìn yìí o nítorí pé kò rọrùn ìyàwó ti lọ nílé ẹlòmíì ṣé tó fẹ́ ṣe wẹ́ẹ̀dì fẹ́ tó fẹ́ ní ẹ̀kú tú ó bọ́ sínú pápẹ́ tíyàwó ti lọ ṣẹ́ni tó jẹ́ pé ó ti kí iléeṣẹ́ rẹ̀ pa ṣẹ́ni tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe gan kò tiẹ̀ délé mọ́ kó sọ pé òun fẹ́ ṣe mọ́ ṣẹ́ni tó jẹ́ pé ọmọ ti jọmọ lọ́mọ bàtì ẹ̀ ní pé ajọ́ pé bàtì ẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ fẹ́ promise wa ń tó sọ pé ẹ fẹ́ fún wa lówó láàzúmì káyà tó ṣe fẹ́ fún wa lówó ń bẹ̀rẹ̀ níbi ọmọ la fẹ́ fowó tọ́ tá a bá wá ní owó náà tán tá a bá wá délé tí ọmọ kan wá sí ní kò tà lè fowó tọ́ ọ̀nà tọ́ mo jẹ gbogbo ọmọ Yorùbá fún jọ ọkọ jíjí sọ̀rọ̀ wa gbogbo ọ̀nà nítorí pé wọ́n ti jà wá gbogbo àwọn tí ìyàkójọ wọn ti jà wá wọ́n ti jà wá wọ́n ti dalẹ̀ wá kì í ṣe bá a ṣe sọ lélẹ̀ kì í ṣe bá a jọ sọ lélẹ̀ wọ́n dalẹ̀ wá láyà lọ́rùn ni tí wọ́n gbogbo ọmọ Yorùbá kọ́ jọ wọ́n tú wa sílẹ̀ ní ọ̀sán wa gbogbo ọ̀nà tó bá mọ̀ ní kọ́ ti gbà kọ́ ti tú wa sílẹ̀ láti kúrò nínú wàhálà yìí o táwọn ti wí pé kò sí kankan nínú wa tó tọrọ owó oúnjẹ fún ọmọ tàbí aya nígbà tá a ti wọnú wàhálà kò sí kan nínú wa tó gba wọ́n náírà ní ọwọ́ wọn nípa òkè owó lélẹ̀ yẹn máa lọ à ń jà fún ìran wa àmì fẹ́ ṣẹ́ ẹni tí wọ́n máa jà fún ìran rẹ̀
gbọ́ bá wọn jà fún ìran Yorùbá lọ́nà tó tọ́ èmi náà sàjẹ́ victim ní ìgbà tó dìgbò lílé olóyè Sunday Igboho Oòṣà bàbá mi Professor Banji Akíntóyè olóyè Sunday Igboho Oòṣà despite pé wọ́n ń bẹ nínú àhámọ́ ní Benin Republic olóyè Sunday Igboho Oòṣà ò sùn kò wó torí wò wípé èmi ni mo kó àwọn ọmọ yìí sínú yọ́yọ́ tí wọ́n wà àwọn Yorùbá wá túgbà wọ́n dìde torí pé wọ́n rí wípé ìlànà tí ìjọba gbà kọlu ilé olóyè Sunday Igboho Oòṣà ní July 1st 2021 ó lòdì sí òfin kò lòdì sófin nìkan ó jẹ́ ìtẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ Yorùbá jẹ́ dìde torí pé wọ́n rí pé ọ̀nà ẹ̀tọ́ la fi ń jà wọn kàgbà máa lọ wọn kàgbà máa wà lọ́wọ́ àmẹ́yìn Dúpẹ́ Onítìrí ó blindfold yín Igo ti dẹdẹrìn tí ń bẹ ní bolóti ẹ̀wà Black Sheep Ìjìnlẹ̀ Marcus ó blindfold yín wọ́n fi yín pa owó ribiribi sẹ́ni tó bilé rẹ̀ wò ní ká sọ ní àbí wọ́n wá fi yín sílẹ̀ níbẹ̀ wọ́n gbàgbé àwọn wọ̀nyí síbẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé nínú àwa 12 tí wọ́n kó nínú ilé olóyè Sunday Igboho Oòṣà ní July 1st a rí èèyàn kan tí wedding rẹ̀ kù ọjọ́ 2 àmọ́ obìnrin náà ò regret ayé ẹ̀ torí pé ọmọ Yorùbá ṣe kíni wọn àjẹ́ ìyàwó obìnrin náà lábẹ́ bó ti lè wù kórí lábẹ́ bó ti lè wù kọ́ mọ́ kò jẹyà tá a fi kúrò ní àhámọ́. Likewise me, I lose my mother after coming out of detention but I never regret for a second pé mo jà fún ìran Yorùbá. Ẹ̀yin regret torí wípé wọ́n já yín sí kólóbó torí pé igi tẹ́ ẹ fojú rí náà ó gun yín lójú ẹ ti wá tọ́pá odò tí ọ̀yẹ́ ẹ ti pàdé Olúwẹ̀rí èèyàn máa ń lo ọpọlọ ni bàbá 80+ ọmọ léjeléje tó ẹ̀sẹ̀ parí iléèwé ńbẹ̀ńbẹ̀ kí wá lọ́jọ́ ọ̀la o Dúpẹ́ Onídọ̀tí ìwọ náà sì bímọ ó dá mi lójú pé bó ṣe fi àwọn bàbá yìí sínú ìnira tó fà àwọn ọmọ yẹn sínú ìnira ìwọ náà ìnira lọ́ọ̀bá kẹ́yìn ayé rẹ ìwọ àtàwọn tíìmù rẹ tẹ́ẹ̀jọ pera ayé ní òmìnira tíìmù ẹ̀ tó gba ilé yìí. Agodi correctional center ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ wà ní gbogbo ọmọ wà ní gbogbo everybody wà ní àwọn bí ní ṣe rí àwọn gbogbo ẹsẹ̀ ti fún wa pátápátá ìfẹ́sì ni pé ẹ dìde torí bá a ṣe jọ sọ́síkọ́ ní ìyẹn ti dalẹ̀ wa ẹ ti dalẹ̀ wa o bá a ṣe jọ sọ́síkọ́ ní ìjọ ẹ ti dalẹ̀ wa àwọn òràn ẹnì kankan ṣẹ́ o kó lọ solisiti fún wa pé àwọn òwò àìṣetán àti kúrò bí o àwa ti ṣetán bámúbámú gidigidi gangan kí gbogbo Yorùbá dìde fún wa wọ́n dìde fún wa pátápátá báyìí wọ́n ṣàánú ayé wa wọ́n bà wá ìta ṣe bí tó o. Èmi fún iṣọ́ ọmọdé àjòyè ó ti sú mi àwọn ọmọ mi ń retí mi ọkọ mi ń retí mi lé o ẹ dákun ẹ tó kù lọ́rùn mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọdún gbogbo ọmọ Yorùbá ìdílé pátápátá ó fẹ́ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o ojú òní sí yín àdúrà gbogbo wa máa gbà o káà ní rá sínú ayé o. Hello àyẹ̀wò alẹ́ lọ́sẹ̀ àti lọ́sọ̀rọ̀ ẹ ṣàánú mi ọmọ ìkíni ara ni mi o ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ ẹ ṣàánú ìyá mi o ìyá mi retí mi lé o àwọn òbí mi retí mi nílẹ̀ ṣàánú mi o ọmọ Yorùbá ìdíje ṣẹlẹ̀ wà lọ́wọ́ ṣàánú wa ìdíṣẹ́lá fẹ́ ọdún kan nílé ìkàtí wa gidi táwọn ṣẹwà lọ́rùn o ìtàlá ń sùn ọmọ ìyá ìgbésàlá ń sùn nínú ẹ̀kọ́ nínú ohun kó ṣàánú wa kọ́ dìde lọ́wọ́ fún wa o. Hello orúkọ tèmi ni Esther Abiona láti ìlú Ìlọra ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o gbogbo àwọn ọmọ retí mi nílé o ojú méjì mo gbé wá síbi ojú kan àbọ̀ ló wà níbí o ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ni o ọmọ retí mi nílé o látọdún kan ó ti di ọdún kan àbọ̀ ẹ̀wọ̀n là ń lò lọ́jí o ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ni o torí báyìí kọ́ la ṣe sọ o ẹni ká máa lọ ni o pé ká lọ pàdé adébẹ̀ wọ́n àti sínúlẹ̀ àti inú ilé la wà lóru ni ẹ ti wá kó wa tí ẹ yìnbọn pàpàpà Ọlọ́run ló yọ wá tí ò jẹ́ kí ẹ fìbọn pa wá mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ni o èdè ń lé gbogbo wa láti ṣe tá a fẹ́ gbọ́ sí kíkítà kò bí o èdè sọ bẹ́ẹ̀ Abiona Esther ìyáyọ Olúṣàyà ló sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ilé ti dàrú gbogbo àwọn ọmọ mi ò tiẹ̀ wọ́n owó bíi tí mo wà mọ́ wọ́n ní kí wọ́n lu ìwà àyọ̀ òòrùn yẹn sọ èbò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ relé mi o torí báyìí kọ́ la ṣe tí lájijọ́ ṣe sọ o ẹni ká ní ìṣùkà lọ pàdé adélé ká pé a fẹ́ ṣàjọyọ̀ lẹ́sọ̀ o ẹ fi mí lẹ̀ o ojú méjì mo gbé wá síbi ojú kan àbọ̀ ló wà bí ẹ jọ̀ọ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ wa a ti ṣetán láti lọ sílé o. Hello.
èmi ni Tọ́lá Olúfẹ́mi ẹ jọ̀ọ́ Obìnrin ti di márùn-ún. ọmọ mi ń retí mi o ẹbí ń retí mi ẹ̀gbọ́n ń retí mi ẹbí ń retí mi tí mo ṣe ń bí tó ọdún kan ti pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣàánú wa o ẹ jẹ́ ká fẹ́ jáde ó ti sú wa o ibi táwa yóò tẹ́ wa lọ́rùn o ibi táwa yóò tẹ́ rárá ni o ọ̀pọ̀lọpọ̀ òfin Ọlọ́run la fi wà dé ní o ẹ jáde o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa fẹ́ jáde jẹ́ ká jáde ẹ jọ̀ọ́. hello títí táwọn olórúkọ tèmi o Ó dá obìnrin ẹ kẹfà. jọ̀ọ́ àbẹ̀wò ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde fún ìtúsílẹ̀ wa o nítorí pé àjọsọ báyìí ni o ibi tá a wà kò ń ṣe ibi tó tẹ́ wa lọ́rùn rárá kò ń ṣe ibi tí ẹ̀rí kọ́kọ́ nínú yín tẹ̀lé pé ṣùgbọ́n àmọ́ ó sì sú wa gbogbo nǹkan tó wà létà sí sílẹ̀ sílẹ̀ ló ti bàjẹ́ ló ti dojú rú ọkọ ti fẹ́ lómi ọmọ ti di ọmọ lọ́mọ ẹ jọ torí Ọlọ́run ẹ ti fún ìrànlọ́wọ́ wa o ẹ gbà wá o àwọn ò fẹ́ gbé ìbò àti lọ́dún kan àtàbọ̀ níbí báyìí ó ti sú wa o ẹ jọ̀wọ́ ẹ ràn wá lọ́wọ́ ó ti tó wa o ó ti sú wa o. 18 good months. hello Olúwatóyìn ló sọ wọn lórúkọ tèmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ jọ torí Ọlọ́run á tún gbogbo wa sílẹ̀ ẹ ti wá sílẹ̀ níta ẹ̀ tá a ṣe ń bí ó tó gẹ́ torí èmi ṣẹ̀ṣẹ̀ ṣe operation ni mo wá bí àmọ́ gbogbo ṣe máa rí mo mọ nǹkan tí ojú mi rí mo ń síkì mo dákú ṣe léèrè ẹ jọ torí Ọlọ́run láti bẹ̀ ní gbogbo ọmọ Yorùbá ẹ dìde fún ìtúsílẹ̀ wa torí àmọ́ gbogbo ṣe máa rí ọ̀tọ̀ níbẹ̀ ṣe wí ọ̀tọ̀ níbẹ̀ ṣe bó ṣe rí ibi tá a dé wà tá a dé sí náà ti wá kó wa tán yìnbọn sílẹ̀ náà ní olùkọ́ pa wá àti bàyẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí máa tíìpù wa ẹ jọ o ẹ dìde fún ọ̀lọ́wọ́ wa o ẹ ṣé o. Ẹ tó gbọ́yàn náà. Ó tó kú o. Ó ń rèé. Ẹ tó gbọ́. Mo kí gbogbo ilé o. A kú ojúmọ́ o. A kú iṣẹ́ ìlú akọ̀rọ̀dù. Ẹ jọ ṣe gbọ́ ohun VN tí mo send sí orí ìkànnì. VN àwọn ọmọ tí wọ́n wà ní Ìbàdàn ni. Mo send sórí ìkànnì. Ẹ̀yin náà gbọ́. A ní. Go through ẹgbọ́n tó ní kálukú wọn tí wọ́n sọ. So Adela dá owó lórí ìrìn àjò yìí. Owó tá ń dá fún tó pẹ́ onídọ̀tí. Ṣé owó tí owó tá a dá ṣé owó ti tán ni àbí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú tí wọ́n fi lè mọ báwo ni àwọn èèyàn ṣe máa rí ìtọ́jú tí wọ́n dẹ̀ fi lè mọ báwo ni wọ́n ṣe máa gba lọ́ọ̀yà fún wọn. Past 1 year now táwọn ẹni tí wà ní Agodi. Ó ti lé lọ́dún kan gbogbo ní kálukú wa la wà nínú kọ̀rọ̀ yàrá wa la wà nílé wa tá à ń gba èsì sórí tá à ń sọ síbi tó wà tá à ń jẹ nǹkan tó wà nǹkan tó ń rí ni wọ́n ń jẹ o. Nǹkan tó rí náà ń jẹ́ ibi tó ń wà yẹn náà ń pariwo síta tó náà ké síta pé kí gbogbo ọmọ Yorùbá kí gbogbo wa pátákà dìde ká gbà wọn. Táwọn tọ́jú máa fi tí ọ̀tẹ̀ gbọ́ ń sìn wọ́n lè ní kí ló tí wọ́n ṣe VN síta kí ló tí wọ́n ṣe VN síta nígbà tó wọ́n bí kan tó di ọdún kan ó lé tí ò sí pé bóyá kókó tó yá tó náà fún wọn lóúnjẹ mọ́ láyé pé àwọn ẹni inú ẹ̀dẹ̀ wà dáwọ́ lára owó tó wà níta etí gbogbo àdá o torí òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ òun o tá a bá rí tá a bá sọ a máa kú lọ́jọ́ kan bá a bá dẹ̀ sọ náà a máa kú lọ́jọ́ ká kún sọ òótọ́ ọ̀rọ̀ yẹn ká lè rí bí rí dé síwájú Ọlọ́run. Ẹ bá wọn gbé VN yìí ẹ bá wọn gbé lọ síbi tẹ́ bá wọn gbé lọ tó máa ti gbọ́rọ̀ wọn tó máa dẹ̀ gbọ́ náà kàn sọ pé kò sí tó kàn tó wọn kò ti jáde fẹ́ẹ́ dàrú lẹ́sìn wọn láàrin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti jáde fẹ́ẹ́ dàrú lẹ́sìn wọn àwọn tó ń dúró de ọkọ̀ ojú omi ọkọ̀ wọn tó wà lórí nínú kọ̀ńténà ojú wọn ó máa bó wọ́n ti gbogbo abáfẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn yìí gbogbo aláṣàjọ náà wọ́n ń ṣe bó ti jẹ́ pé àwọn tó ń pè wọ́n síta kò sẹ́nibọ̀dì nínú tó sọ wọn kọ lórí ọ̀rọ̀ wọn mọ́ sí wọn kádùn kan wà níbi tán wà kò sẹ́nibọ̀dì tó mí mention anything mọ́ lórí ọ̀rọ̀ wọn. kọ́lẹ́tì wá nǹkan tó máa ṣe sọ́rọ̀ àwọn èèyàn kí wọ́n máa wọ̀nyí lépè gidi la máa wọ̀nyí tá máa wọ̀nyí la máa táyé láfọ̀ṣẹ́ gidi. ẹ̀ẹ́dì wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn èèyàn yìí wàrà ni wọ́n fi tó wà yẹn ọ̀hún fẹ́ òmìnira ẹ̀ẹ́gbẹ́kọ̀ ẹ̀ fún olómìnira ẹlẹ́ni fún olóúnjẹ mọ́ ọ̀dájú ni ọ̀dájú abiyamọ gidi gbà ní tó pọnmọ́ relé ìwé èmi sì máa dúró náà. Now, ọ̀rẹ́ wa arákùnrin wa tó sọ̀rọ̀ gbẹ̀yìn ó ní wípé gbogbo wa la rán wọn ṣe gbogbo wa kọ́ olóyè Sunday Igboho ṣàyẹ̀ rán àyàn ní sẹ́kíṣẹ́ bàbá mi Professor Banji Akíntóyè kì í rán àyàn níṣẹ́ dé torutoru ìgbà tán rán wa níṣẹ́ tí wọ́n rán wa ọ̀ràn mọ níṣẹ́ fàyàtì èlò olóyè Sunday Igboho ṣà pẹ̀lú Professor Banji Akíntóyè Ọláyọmí Kóìkí ó ké tótótó nígbà náà gbogbo YSDM wọ́n pariwo bàbá Èkìtì ọmọ lúkà gbogbo wọn pariwo now ìgbà táyé fẹ́ lọ rèé jíṣẹ́ ẹkún tẹ́ ẹ jẹ́ orí platform wo la ti gbọ́ kì í ṣẹ̀yìn awèrè àwọn adúpá onídọ̀tí ìjìnlẹ̀ Marcus Black Sheep Lẹ́kùnyìnbí àtàwọn kan lọ́sọ̀múrọ̀ ọ̀rọ̀ bíi gbá ẹmu gbà yẹn lọ́n ṣe bíi 5 hours program lórí YouTube tí wọ́n kọ̀ǹdàmù gbogbo iṣẹ́ tó lóye Sunday Igboho ṣàṣe tẹ́lẹ̀ gbá délé wá níbo wá la délé wá báyìí where is the so useless interim president tẹ́lẹ̀ yàn
iná fi máa ń sọ pé má dúró ká forí rẹ fágbọn torí bí a bá forí rẹ fágbọn ò ní dúró jẹ́. Ó gba àwọn ọmọ ọlọ́mọ bàbá oníbàbá ìyá oníyàá tí ń bẹ nínú agodi ní ìsìn wọ́n ti forí wọn fágbọn. And let me tell you this, ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, it is not bailable. Felony and unlawful possession of firearms. Murder gbogbo nǹkan kà sí wọn lẹ́sẹ̀ ó nìyẹn. Àbí ká ṣe kíni? Ká máa bẹ olóyè Sunday Igboho, ká máa bẹ bàbá wa Professor Banji Akintoye, ká bẹ Ọ̀nìrìṣà, ká bẹ Aláàfin, ká bẹ Olúbàdàn, ká bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àbí ká lọ́ọ̀rẹ́ bá wa pẹ̀tù sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ìlò lè là yín níbẹ̀ o. Ẹgbẹ́ sì lè ṣiṣẹ́ náà ìlò olóyè Sunday Igboho ṣá. Dúkìá onídọ̀tí ti fojú olóore gúgi. Dúkìá onídọ̀tí wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́. Ó sọlé ayé dà wá lọ. Ó dé ọ̀tẹlẹ̀ bàṣùbàṣù. Interim government adélé òfò. Tí n bá wá jí làárọ̀ yóò wá jẹ́ ọjọ́ kan èpè kan ẹ bẹ̀rẹ̀ sí ní fún mi lépè lórí pé mo condemn ẹ̀ outrightly pé wọ́n èé gbòmìnira báyìí. Ẹ tó gbélé yóò. wà ní gbogbo everybody wà ní àwọn bí lè ṣe rí àwọn gbogbo ẹsẹ̀ ti fúnra pátápátá ìfẹ́sìn ni pé ẹ dìde torí bá a ṣe jọ sọ́síkọ́ nìyí ẹ ti dalẹ̀ wa o bá a ṣe jọ sọ́síkọ́ nìyí o ẹ ti dalẹ̀ wa àwọn òòrùn ẹnì kankan ṣẹ́ kó lọ solicit fún wa pé àwa ò wá ìṣetán àti kúrò bí o àwa ti ṣetán bá mú gidigidi gangan kí gbogbo ọmọ Yorùbá. Wọ́n ti ṣetán láti kúrò lóko àhámọ́ tẹ́ kó wọn sí. Dúpẹ́ Onítìrí Ìjìnlẹ̀ Marcus ẹ̀ ní ṣe oríire o. Bọ́lọ̀sán bá ní ọ́ dá fún yín alálẹ̀ òní jẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Irọ́ ẹ̀tàn lẹ́ fi sa àwọn èèyàn jọ tẹ́ fi dà wọ́n síbi tẹ́ dà wọ́n tí wọ́n ti wà ní oko oh God. Wọ́n bá bàtì kò yí bẹ bàbá mi Professor Banji Akintoye pẹ̀lú olóyè Sunday Igboho ṣá. Àgbà tí òbínú náà ìlọ́mọ rẹ̀ pọ̀. Ẹ dákun ẹ bá wa wá ìwọ̀rọ̀ kọ̀ fi ṣàdá. Ẹ má jẹ́ kí àwọn wọ̀nyí ká kú sáhámọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ káwa ó kú sáhámọ́ lu Àbújá. Bàbá ní ẹ̀yà àgbà náà lẹ́ni bàbá ní bí ejò ṣe gùn tó láti dáná sun ó ṣeéṣe ká dáná sun lé. Tá a bá sì ní ká díjú kẹ́ni burúkú kọjá kẹ́ni eré máa fi kọjá lọ àní mọ̀. Dúpẹ́ Onídọ̀tí only came to Yoruba nation to destabilize the journey, that is justice, and he succeeded in destabilizing it torí wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ọmọ Yorùbá kan tẹ̀lé. Mo wá bẹ̀ yín bàbá mi Professor Banji Akintoye Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ mọ́ tẹ́ ẹ bá kúrò àwọn yìí láṣẹ tẹ́ ẹ fún wa ní go ahead á wọ lọ́tí àwọn kábíyèsí á lọ bá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ á lọ rèé bá Ọ̀nìrìṣà we know the people tá a máa pè tá a jọ lọ. A solicit lórúkọ yín àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ lábẹ́ fiṣẹ́ yín jẹ́ ẹ bá fún wa lórí ọ̀fẹ́ àti lọ. Àwọn ni wọ́n wà bá wa bẹ ìjọba pé ká bá wa ṣíjú àánú wò wọ́n. Torí pé Yorùbá nation tí Professor Banji Akintoye àtolóyè Sunday Igboho ṣàtọ́ gbé dání kì í ṣe Yorùbá nation ti jàgídíjàgan. Olóyè Sunday Igboho ṣá òfin ìṣẹ́jú kan jókòó lónú wípé kí ẹ̀mí ọmọ Yorùbá kọ́ bọ́ sórí struggle ìran Yorùbá rí. Èyí tó wáyé nílé olóyè Sunday Igboho ṣá ogun Olódùmarè ni. Tó mú ẹ̀mí àdògán àti àpá àpàtáì tó mú lọ ní fanáfasu owó Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ ọ̀wá wùwá ká pàdánù ọmọ Yorùbá kankan mọ́. Ẹ wo iye àwọn tó ti pàdánù ẹ̀mí wọn lórí wípé Dúpẹ́ Onídọ̀tí rán wọn níṣẹ́kíṣẹ́ nígbà tí ikú Fúlàní ọ̀bá pa wá mọ́ wọ́n wá jẹ́ wípé ikú ọwọ́ ara wa síra wa ní pa wá. Ẹ jọ̀ọ́ bàbá mi Àdìsá ọba dé ẹ mọ́ dákun fiyè dọ́kàn kó fiyè dénú fiyè dé gbogbo ara. Ẹ bá ti fáwọn ọmọ yín go ahead ọmọ mi Àdìsá ẹ bá ti rí go ahead we can step into their case á dá sí á bẹ àwọn tó yẹ ká bẹ̀ á lọ rèé bá àwọn àwòrò ṣàṣà àwọn ẹni tí ìjọba kì í kọ̀rọ̀ sí lẹ́nu àwọn tó nílùú á bá wọn sọ̀rọ̀ á bẹ̀ wọ́n ní orúkọ bàbá wa Professor Banji Akintoye àtolóyè Sunday Igboho ṣá torí wípé olórí burúkú ẹni òfò ìní Dúpẹ́ Onítìrí àtàwọn ikọ̀ rẹ̀. Mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀ èyí tí mo ti sọ nígun bẹ́ẹ̀ ó ti tó ẹjẹ́ wá sọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọ̀rú ká dúpẹ́ lọ́wọ́ Ọ̀wọ̀fà ká tó wá dúpẹ́ fún Ọ̀tàfà wọ́n gbé fún tí ọ̀jẹ̀lẹ̀ Yorùbá ó bàjẹ́ olóyè Sunday Igboho ṣá. Àwọn kan ti jáde tó burú ju
Boko Haram lọ tó burú ju Fúlàní dáradára lọ. Ǹjẹ́ ti gbáyé local government láti take over ní Kwara? Àmọ́ àdúpá àmọ́ Yorùbá náà sùn wọn àwararo gbogbo ìlérò wa. I can assure you gbogbo hideout tá a mọ̀ kó ṣeéṣe kó jẹ́bi tí a lè bá wọlé pẹ̀lú àṣẹ àti ìdarí olóyè Sunday Igboho Oòṣà ibẹ̀ ti di mímú dání. Agbára lọ́wọ́ lọ àdúrà tó wá kù ìní kó lódùmarè kó máa bá wọn ṣe. Mo tún wá sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá kú iṣẹ́ ní mú kóríyá wá o. Bẹ́kún ẹni bá sì jóore orí a máa wú atọ́kùn. Àwọn tó fara wá jẹ wọ́n ń ṣe dáadáa ẹ méjì àkúrọ́ fara wá èmi ọ̀sán lè wọnú gbó lọ. Àmọ́ tá a bá wá láwọn tí ń ṣe ẹ jẹ́ kí wọn káyìn wọn. Mo kí bàbá mi bàbá akékaka lágbára lọ́wọ́ Ọlọ́run. Àtòbọ̀ òórùn yín sásọ pẹ́pẹ́pẹ́pẹ́. Bàbá mi kan pè mí gómìnà fún àwọn OPC New Era nípínlẹ̀ Ọ̀yọ́ Comrade Rotimi Olúmọ. Àwọn náà láwọn ṣe tán àwọn ò ní gbàgbọ́ nú ẹ̀yẹ tẹ́ ẹ bá ti jẹ́ kinní kan wọ́n ní àbọ̀ fojú bẹ́ẹ̀ wà wọn. Àwọn ti kúrò lọ́dọ̀ àwọn ẹni ibi táwọn wà báyìí ibi Olódùmarè wà ní. Àwọn sì gba gbogbo tó lóye Sunday Igboho Oòṣà ń ṣe àwọn fẹ́ sìnkú lọ́wọ́ fún. Àwọn náà ṣe tán láti ṣe kíni káà náà fọ́nù bẹ̀ káà bẹ̀rẹ̀ sí ní fojú àwọn ẹni ibi gbolẹ̀ pé àwọn náà ò ní lajú àwọn lẹ̀ kí tàlùbọ̀ kókó wọ́ àwọn ò ní lajú lẹ̀ kó wọ́n kó ìran Yorùbá lọ. Adúgbò lọ́wọ́ yín dó àti ìfún wọn ní go ahead torí àti ìgbàṣẹ lẹ́nu olóyè Sunday Adéṣà ọba díẹmọ. Bàbá ti gbàṣẹ lẹ́nu olóyè Sunday Igboho tọ́ káà náà ò tán máa bá ṣẹ̀ tí a náà lọ àtàbí wọ́n tó ti bẹ̀rẹ̀ Operation Foluma ńlá wa o. Mo wá ń bẹ̀yìn ọmọ Yorùbá mo fẹ́ lẹ́dùà mo fi bẹ̀yìn ẹ má jẹ́ kí àwọn màmúdà bí nǹkan yìí ẹ má jẹ́ wọ́n wọlé kó wa ẹ ran àwọn tí ń ṣe wàhálà yìí lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ètò ààbò wa ṣe pàtàkì ó ṣe kókó. Nígbà rí ẹ̀yẹ tẹ́ wà bàbá wa ìyá wa tẹ́ wà ní diaspora ẹ rí tẹ́mi bá ní tí mo fi ń ṣe ìṣọ́ra fúnra mi ǹjẹ́ gbogbo èèyàn ló ní bí? Ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa bàbá wa náà ti ṣe mọ́dé diaspora tẹ́ lè wálé ìnìyẹn wọ́n ti gbé ogun wọnú Benin Republic. Àbẹ́ ẹ̀ mọ iye ọmọ ológun Benin Republic tí àwọn wọ̀nyí tí ń gbẹ̀mí wọn dànù. Tẹ́tẹ́rẹ́ ìdábì mọ̀ wípé iṣẹ́ tí àwọn ọmọ Yorùbá ń ṣe wọ́n ti ń lé wọn jẹ̀nà kúrò ní ilẹ̀ Yorùbá wọ́n ti ń cross. Iṣẹ́ yẹn ò wá gbọ́dọ̀ dúró de need a lot of things. Tó bá mọ̀ bàbá mi ìyá mi tẹ́ bá nígbàgbọ́ nínú ìran Yorùbá ẹ kún wọn lọ́wọ́. Èmi ò ní passport ní visa nǹkan kékèké bí eléyìí ẹ má lè fi ṣọ́ra mi náà ní fi máa ṣọ́ra mi. Àmọ́ kẹ́yìn ìyá mi bàbá mi tẹ́ ń bẹ lókè òkun kẹ́ ẹ lè máa wọlé wá sílẹ̀ káàárọ̀ òjíire kẹ́ ẹ máa bọ̀ síbi tá a gbé forí yín sọ láì ní wàhálà láì ní fìtínà ìlọ́wọ́ àbúdá. Kò sígbà tí mọ́kú ò ní kú kò sígbà tí Nàìjíríà ò ní lọ lẹ́lẹ́ka àjẹká. Àmọ́ ká kọ́kọ́ mú ètò ààbò wa ká kọ́kọ́ mú kó lè dáin. Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ torí gbogbo ètò wa ló ń wò gbogbo ọ̀rọ̀ ẹnu wa ló ń ṣọ́. Ojú ní ń kán àgbàlagbà ojú ní ń kán ọmọdé tí ń dá irun sí funfun kò sígbà tí ewu ò ní padà débẹ̀. Kò sí ẹ dákun mo fẹ́ lẹ́dùn àbẹ̀yìn mo ti fa àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn mo fi bẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ bá wa kọ́ àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́. Ẹ dákun kìí ṣe tó easy wàláì mo fọlẹ́dùmarè tó lẹ́mí mi búra kò rọrùn. Ọkùnrin tí ń so rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ ọṣẹ́ gidi ló ń ṣe. Kéèyàn tó fi lélẹ̀ kó tó fọ̀nà lẹ̀ ká tó káwa náà gbó inú gbó láti máa wá gbó dákun fáwọn èèyàn burúkú wọ̀nyí. Ká máa mú wọn máa ní ìjọba ìgbà ó àwọn ọ̀daràn tá a bá yín múrè tí a mọ̀ bí ọ̀rọ̀ ọ̀rùn àyírájẹ poro. Ẹ má wàá jẹ́ ká regret. They need so many things. They need so many things. Wọ́n nílò láti máa bára wọn sọ̀rọ̀ nínú igbó ọ̀pọ̀ nǹkan wọ̀nyẹn lá nílò.
àwọn búùtù bàtà tó ṣe rìn inú igbó wọ́n nílò rẹ̀ àwọn tọ́jàngara tọ́síláìtì wọ́n nílò ẹ̀ àtàwọn nǹkan míì ẹ dákun àfẹlẹ́dùn àbẹ̀yìn. Security of life and properties of the Yoruba people should be our priority. Ìjọba ò lè dáàbò kankan bò wá. Àwọn aládàábò bóra wá. Ẹni bá ní òpópónà wa kọ̀ọ̀kan sìn, wọ́n rí wípé yes, ìyàtọ̀ ti wà. Àwọn tí wọ́n ń ṣe kóríyà yìí, kọ̀yẹ́kọ́jẹ́ wípé nǹkan tí wọ́n nílò ká máa fi dùn wọ́n. Mo dúpẹ́ lọ́wọ́ àdìsá máa dé ẹ mọ́. Ẹ dákun. Gbogbo ẹ̀yọ́ máa Yorùbá. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ bá wa gbọ́ wọlé ṣẹ́rílẹ̀ tí mo gbé wá yìí ó lẹ́tìkẹ́. Ẹ máa wò pé orí bó lẹ́tìrí Lady K bẹ́ẹ̀ ni orí àṣeyọrí ọmọ Yorùbá TV. Àṣeyọrí ọmọ Yorùbá TV ló jẹ mí lógún ló ń ṣe kókó. Ṣé wá rí prógráàmù tí mo mú wá yìí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ bá wa share ọ̀rọ̀ tó ní agbára ni àṣírí tó nípọn. Ọ̀rọ̀ tó mú yes ẹ má bínú mo ń try láti bá wọn build the page yẹn ni and the more I build the page the more I create more awareness mo sọ fún yín pé ní ti iṣẹ́ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ mi when it comes to Yorùbá Nation I'm always available bẹ́ẹ̀ wá ṣe ń wò yìí ẹ bá mi subscribe sí YouTube channel Àṣeyọrí ọmọ Yorùbá ẹ wá bá mi share program tẹ́ ń wò yìí ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ ní kọ́mọkọ́mọ tá bá ti wá ṣe kí tá bá ti gbé program tán àwa polówó ọjà gbogbo tá bá ti polówó tẹ́ bá ti nídìí ẹ pè mí lórí WhatsApp nọ́mbà mi ojú òní tì wá mi ò ní wá yín tì ó yá ẹ bá wa ká lọ ẹ jájọ débẹ̀.